wọ́n ní ó yẹ gbogbo ènìyàn kó yọ owó alágbàfọ̀ ṣùgbọ́n kì í ṣe bíi ti àtọ̀ọ́lé. Ìròyìn eléyìí kò dùn mọ́ni nínú gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ṣe fi léde. Wọ́n ní obìnrin kan ọmọ ọdún 23 eléyìí tí orúkọ rẹ̀ tí ó ń jẹ́ Ọláìdé Adékúnlé ni wọ́n sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó látàrí wípé ó ta ọmọ bíbí inú rẹ̀ eléyìí tó jẹ́ ọmọ oṣù 18 gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà léde síwájú sí i. Wọ́n ní abúlékọ Ọláìdé Adékúnlé òun ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ló ti tẹ̀ o látàrí wípé wọ́n ní ó ta ọmọ bíbí inú rẹ̀ yẹn ní owó tó jẹ́ 600,000 naira níye. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, wọ́n ní nínú ìfiléde àti ọ̀rọ̀ kòtẹ́milọ́rùn tí ọkọ rẹ̀ eléyìí tí ó wá fi sọ níléeṣẹ́ ọlọ́pàá, ìyẹn ọkọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Nureni Razak ló wá sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní Sango. Ìyẹn níbẹ̀ ni wọ́n ti sọ wípé ọkọ rẹ̀ wá fi ọ̀rọ̀ léde wípé òun kò rí ọmọ òun lọ́wọ́ ìyàwó òun mọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ní Nureni Razak tó sọ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé ìyàwó òun Ọláìdé Adékúnlé yìí ló fi ilé sílẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹta ọdún 2023 pẹ̀lú ọmọ lọ́wọ́, ìyẹn ọmọ tí orúkọ rẹ̀ ń jẹ́ Moridiat Razak, ṣùgbọ́n lè tó jẹ́ pé nígbà tí ó fi padà délé fúnra rẹ̀ nìkan ló wálé kò gbé ọmọ dání. Ó ní gbogbo ìgbìyànjú òun láti rí i dájú wípé ibi tí ọmọ òun wà kó lè ṣàlàyé fóun ló já sí pàbó. Wọ́n ní ìdí rèé tí ọkọ rẹ̀ ìyẹn Razak Nureni tó ṣe wá sí iléeṣẹ́ ọlọ́pàá ní Sango láti wá fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gba òun lọ́wọ́ ìyàwó òun eléyìí tó gbé ọmọ òun jáde tí kò sì rí ọmọ náà gbé padà wá. Kété tí wọ́n sọ wípé tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yẹn DPO Sango Division CSP Dairu tó fi etí kó ọ̀rọ̀ yìí ló ní kí àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà kí wọ́n lọ sí agbègbè ibi tí ọkùnrin Nureni yìí tó sọ wípé ìyàwó òun tó ń gbé. Wọ́n ní wọ́n dá ọkùnrin Nureni yìí dúró láti lè jẹ́ kí wọ́n lọ mú ìyàwó rẹ̀ wá. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní nígbà tí wọ́n mú obìnrin ìyàwó Nureni yìí dé eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọn kò rí ọmọ lọ́wọ́ rẹ̀ níbi ìfìwúrọ̀wérọ̀ àti ìfiléde, òun ni wọ́n ti padà rí wípé lóòótọ́ àti lódodo ni obìnrin yìí gbé ọmọ jáde ní ọjọ́ 15 oṣù kẹta ọdún 2023 tí kò sì padà wálé pẹ̀lú ọmọ. Lẹ́yìn ọ̀rẹ́yìn ló fi jẹ́wọ́ wípé òun máa ti ta ọmọ ìyẹn ní owó tó jẹ́ 600,000 naira níye. Àwọn àbí pé kí ni ìdí tó fi ta ọmọ, kí ló fẹ́ fi owó ṣe. Ó ní òun yá owó nílé ìfowópamọ́ àwọn eléyìí tó jẹ́ wípé wọ́n yáni lówó eléyìí tí ó jẹ́ microfinance bank kan. Òun ló jẹ́ wípé òṣìṣẹ́ náà ti bẹ̀rẹ̀ sí ní dààmú láàmú ní ọ̀pọ̀ ìgbà léyìí tó sì ń dúnkòokò mọ́ òun lóòrèkóòrè wípé tóun kò bá kó owó náà lẹ̀ ó ṣeé ṣe kí àwọn fi ojú òun wí iná òfin. Gẹ́gẹ́ bó ṣe wá sọ, ó ní ìdí rèé tóun ṣe gbéra pa lọ sílùú Èkó láti lọ́ọ́ máa ta omi inú ọ̀rá tàmù sí sachet water nípa kíkiri lójú àwọn òpópónà gbogbo. Ó ní ìdí omi yìí lòun wà tóun ti ń kiri lòun fi pàdé ọkùnrin kan léyìí tó ṣe àfihàn obìnrin kan sí òun yẹn ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì fi jọ ta ọmọ náà ní 600,000 naira. Wàyí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn lábẹ́ adelé ọ̀gá ọlọ́pàá yanyan yẹn ní ìpínlẹ̀ Ògùn tí a mọ̀ sí DCP Babakura Mohammed ló ti fi ọ̀rọ̀ náà léde wípé kí wọ́n ṣe lọ fi obìnrin náà pamọ́ sí ẹ̀ka àwọn tí wọ́n rí sí ìwà ọ̀daràn káwọn lè ṣe ìwádìí síwájú sí láti lè rí ẹni tí wọ́n ta ọmọ náà fún àti ọkùnrin eléyìí tó ṣe alárinà láàrin ẹni tó ní ọmọ àtẹni tí ó ra ọmọ. Ìfiléde yìí wáyé láti ọwọ́ SP Abímbọ́lá Oyèyẹmí tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn. Kọ́lọ́run bá kó dákun kó ṣàánú wa, iṣẹ́ òun òṣì kó dákun kó má jẹ́ kó bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Tó bá pẹ́ yín ṣe ń darapọ̀ wá ní ìkànnì Hajiyara Malifa TV yìí, ẹ like, ẹ comment, ẹ bá wa share tó láti ṣọpọ̀ wa náà la fi lè ṣe àṣeyọrí.